pásítọ̀ sọ fún mi pé ó máa ń jí wá láti wá fọ chọ́ọ̀chì láti wá ṣe dáadáa láti wá tọ́dọ̀ àwọn ṣe. Muyideen ní wọ́n pàṣẹ fóun kóun gbọ́dọ̀ máa tún un ṣe sẹ́rí kó ti yàtọ̀ síra wọn. Ilé wo náà kọ́ fóun? Where is freedom? Ó nílé tọ́jẹ́ pígbà tí wọ́n ń kọ́ fóun òun wá ń ṣàdúrà pé gbogbo àwọn tó ń kọ́lé fóun Ọlọ́run bá tí wọ́n da nǹkan kan rán pé ilé wo nílé ẹ̀ pásítọ̀ bẹ́ẹ̀ pásítọ̀ kẹ́ fọ̀rọ̀ yẹn ṣeré ẹ wò gbà tó ti mọ́rọ̀ yẹn sọ́wọ́ láti gbà tán ti ń kọ́lé lọ́wọ́ ó wá sọ̀rọ̀ yẹn mọ́rọ̀ ní ìsìn tó yẹ kó sọ̀rọ̀ yẹn ní ìsìn ọ̀rọ̀ yẹn wà nú ẹ̀ ni ṣùgbọ́n ó rí i pé òun ò ní àǹfààní láti express ẹ̀ ó dẹ̀ ń bànú jẹ́ ló fi ṣẹ̀ṣẹ̀ sọ nígbà tó sọ yẹn. So Muyideen gan wora rẹ̀ bíi pé ibi tó ń wà yẹn òun sàtìpó ni torí pé ibi tílé yẹn wà náà inú ọgbà chọ́ọ̀chì ni gbogbo àwọn ilé pátápátá yẹn náà wà kódà sí tí èsì ti Muyideen. Is it an obligatory sọ̀rọ̀ yẹn ni kí wọ́n lọ chọ́ọ̀chì yẹn ni tí wọ́n bá ràn wọ́n lọ́wọ́ tó bá yẹ pé wọn kò lè sẹ́gbẹ̀ẹ́ chọ́ọ̀chì wọ́n lè lọ bùnmí wọ́n lè mọ̀ wá jọ́sìn chọ́ọ̀chì yẹn náà gbogbo àwọn tó fún wọn lówó tán fi ràn àwọn yẹn lọ́wọ́ gbogbo wọn kọ́ ni kìrìsìtẹ́nì náà mùsùlùmí bẹ́nu wọn ẹni tí ò nígbàgbọ́ nù mùsùlùmí tí ò nígbàgbọ́ nù kìrìsìtẹ́nì wà nù wọn náà. Aláàjì ẹgbẹ́nu sí Mike ẹ jẹ́ ká gbọ́ yín dáadáa. Gbẹ́nu sí ẹ bá gbẹ́nu sí o. Kí n tó sọ̀rọ̀ mo gbàdúrà fún Àgbàlá Gabriel Ọlọ́run ní jẹ́ òṣùbù Ọlọ́run tó jábọ́ Ọlọ́run tó gbé kalẹ̀ Ọlọ́run ní jẹ́ kí ó wó lágbára Ọlọ́run Ọlọ́run dẹ̀ máa kọ́ mọ̀ ọ́ ṣe Ọlọ́run máa kọ́ mọ̀ ọ́ ṣe mo tẹ̀ gbàdúrà fún Muyideen Ọlọ́run ó sọ̀nà rẹ̀ ń rere Ọlọ́run ní jẹ́ kí ó fi ẹsẹ̀ gbé gbogbo ibi tọ́rọ̀ rẹ̀ bá kù sí Ọlọ́run bá yanjú ẹ̀. Àmín Ọlọ́run. Nítorí mi ọmọ sọ ni wípé ní tí mo notice nínú gúrùpù yìí pàápàá jùlọ ẹni tó sọ̀rọ̀ tán láti Ìkòròdú yẹn ẹni yẹn wà sentimental gan-an. Wọ́n ẹ bá gbọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ gbogbo ẹjọ́ tí wọ́n rò pátápátá wọ́n mú sáìdì tẹ̀ tí wọ́n support wọ́n wá fi ń defend against ẹni tí wọ́n support. Ẹ má bínú o nature tèmi nìyẹn o ní o fọ́ ọwọ́ bù ọ̀rọ̀ lójú mi ẹ má bínú o. Wọ́n support ẹnìkan. Anger issue tó bá yẹ pé anger issue ni Muyideen ni. Lásán Àgbàlá Gabriel náà kò ń ṣèyàn burúkú yẹn dáadáa ni. A jẹ́ pé anger issue ló mú náà ná Muyideen nìyẹn náà wọ́n jọ ní anger issue lẹ́yìn. Bẹ́ẹ̀ ni sà mo condemn àwọn náà sà. Àwọn méjèèjì jọ ní anger issue so anger issue ká má kẹ́ out of it. Bó ṣe ẹ find out pé nínú ẹ̀tẹ́ láwọn ọmọ náà Muyideen yẹn wọ́n sọ bíi pé àwọn nà lọ́jọ́ yẹn bíi pé mistake o kò jọ bíi pọ́jọ́ kan ni o. Ṣé bàbá ti gbàgbé pé àwọn ọmọ Muyideen kúrò láàrin ibi táwọn èèyàn bíi tàwọn ń gbé ni? Tí wọ́n ti gbàgbé irú ibi tí wọ́n ti mú Muyideen kúrò ni ẹni tí ó bá ṣe fóúnjẹ fún wèrè tó yóò lajúlẹ̀ nípa. Tí ẹ̀ Muyideen ni pásítọ̀ ni wọ́n sì yẹn bákan náà náà àwọn fẹ́ sọ dé èèyàn bíi tàwọn ní náà kò sí lè dé èèyàn bíi wọn láéláé Ọlọ́run nìkan ló lè sọ dé èèyàn bíi wọn. Èèyàn kan ò lè tún téèyàn ṣe jọ Ọlọ́run lọ ibi tí Ọlọ́run fẹ́ ká ṣe bí náà ṣe dé yẹn ẹ wá gbọ́ o. Gbogbo àwa táwọn sọ pé Muyideen bàbá Àgbàlá Gabriel ràn Muyideen lọ́wọ́ tá a bá déwájú Ọlọ́run á mà rí nǹkan. Ògùn Ṣàngó tí wọn ò lò mọ́ lọ́dà nǹkan rú ká ní ìṣẹ̀dálẹ̀ wa là ń lò ní a bá rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ìyá kan náà sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n pé ẹni tó bá fẹ́ mẹ́nìkan wálẹ̀ gbogbo èèyàn láyé tó bá ti bínú ẹni tó ga tó nǹkan bá ga yóò wálẹ̀. Bẹ́ẹ̀ni. Gbogbo ẹni tó bá mọ igi ga láyé kò ní gbàdúrà kẹ́ni tó ga wálẹ̀. My heart was bleeding this morning when that guy was giving me when he was telling me what he went through. Wá ní mo ní wé mi ni ká ní ọmọọṣẹ́ mi kan sọ fún mi pé ìgbà tọ́rọ̀ yẹn bùnmi láǹtà ló sọ fún mi lẹ́nu pé òun dẹ̀ rí ní Bódìjà lánàá kò bá ti pè mí ìbá ti jí gbé kú òun bẹ́ẹ̀ ìbá ti jẹ́ káwọn tó ń wá crowd tó sáré máa gbé kinní sí lójú á ti jí gbé kú òun bẹ́ẹ̀
wọn ò ní ẹnìkan kò ní gbé nǹkan kan sí lójú táàfì dọ́dọ̀ Muyideen táàfì dọ́dọ̀ Pastor Gabriel táàfì sẹ́tù ẹ̀ irú ètè mi àti ẹ lọ ṣe nǹkan àbá tí ṣe ṣó kankan tó bá jẹ́ pé a ti rí gbé tẹ́nìkan kan because defence mechanism ló kù táwọn wákàtí defence mechanism là ń wá káàkiri I felt hurt personally èmi náà máa ń ràn yẹn lọ́wọ́ mo mọ tí bọ̀bọ̀ yẹn máa go through lónìí fún un tó rí látọ̀dọ̀ Muyideen á dàbí kí ilẹ̀ lanu kó wọbẹ̀ ni á dàbí pé gbogbo ayé ti kọ̀yìn sí ni I feel bad I feel rejected and dejected. mo so wọ́n ní torí ìrègùn la fi ń ṣoore Yorùbá ló pòwe bẹ́ẹ̀ wọ́n tún ní mo ṣoore kò gbè mí ó lọ́wọ́ kankan nù ni. a gbọ́dọ̀ wá carry the way àti Muyideen àti Àgbàlá Gabriel náà jọ ṣera wọn lóore wọ́n jọ ṣera wọn lóore ni Àgbàlá Gabriel kó lọ wo followers ẹ̀ kó tó dọjọ́ tó mú Muyideen kúrò níta kó lọ wo ọkọ tẹ̀lé kó tó di pé Muyideen kúrò níta kó wá wo iye àwọn tó ń tẹ̀lé nígbà tó padà mú Muyideen kúrò níta kó wá wo bí nǹkan ṣe ń rí lẹ́yìn tó mú Muyideen kúrò níta ẹ wo ajá wèrè tí ń sùn sẹ́nu ọ̀nà èèyàn lásán béèyàn bá bínú lé lọ́ngbà míì bóyá rìsìkì béèyàn lé lọ yẹn èèyàn fún ló jẹ èèyàn fún ní nǹkan kan ó sùn sẹ́nu ọ̀nà èèyàn béèyàn bá lé lọ́njọ́ mi bóyá àrísìkì bóyá ṣẹ́ẹ̀dẹ̀ ló ń kọ́fà èèyàn nìyàn lé lọ yẹn èèyàn mọ̀ torí kálukú ló ní spiriti tiẹ̀ lára tó ń bá fínra bóyá ó sin lọ́hùn bóyá kò sin lọ́hùn bóyá ó ṣe tìbílẹ̀ bóyá kò ṣe tìbílẹ̀ bóyá ó gbọ́ lọ́hùn gbọ́ bóyá kò gbọ́ lọ́hùn gbọ́ spiriti kálukú ń tẹ̀lé káàkiri ni yóò dẹ̀ máa tẹ̀lé dọ́dọ̀ olóore rẹ̀ ẹni tó bá dẹ̀ ṣe lóore spiriti yẹn ó máa wọ́ọ̀kì dẹ́ yóò bẹ̀rẹ̀ sí ní máa ṣiṣẹ́ fẹ́ tó sẹ́ni ẹ lóore ni. àṣìṣe àkọ́kọ́ ni pé náà tá a gbéwèé lé fún Muyideen kọ́ mọ gbéwèé lé lọ ṣé Muyideen wọn ta léwu ni àbí ó sùn jẹ ṣé Muyideen lè ní access sílé yẹn ṣé tí pásítọ̀ ọba lè ṣe nǹkan kan fún Muyideen tí bá ń gbélé yẹn àwọn tó jọ lólùfẹ́ pásítọ̀ tínú ń bí wọn sí tí Muyideen ṣe fún pásítọ̀ ṣé wọn ó sì jọ fara gbénu léwu ṣé Muyideen gan safe lọ́dọ̀ ìyàwó ẹ̀ ṣé Muyideen gan safe lọ́dọ̀ ìyàwó ẹ̀ gangan Muyideen sọ pé pásítọ̀ ń báyàwó òun ní àjọṣepọ̀ lóòótọ́ ni irọ́ tó jìnnà sóòótọ́ ni Pastor Gabriel can never do that ìgbà tó sọ fún mi mo ní ìyàwó rẹ̀ ò tún bàtà ẹsẹ̀ ìyàwó Gabriel fúnra ẹ̀ ṣùgbọ́n ẹnu mi ò gbà láti kó padà sí Muyideen lẹ́nu torí Muyideen mọ tó ń sọjà wa lọ ó ní tíyàwó òun bá lọ fẹjọ́ sùn pásítọ̀ ò ní gbọ́ tẹnu òun tìyàwó òun wọ́n gbọ́ tí wọ́n fi máa punish òun ní tí ń sọ nìyẹn kì í ṣe pé pásítọ̀ báyàwó ẹ̀ sùn gangan ìyẹn ló dùn kì í ṣe pé pásítọ̀ can never do that ní tí ń sọ gangan nìyẹn now ẹlẹ́ẹ̀kejì ni pé ibi tí wọ́n kọ́lé sí yẹn tí wọ́n kọ́lé sí fún sí yẹn tí pásítọ̀ ti gbàgbé ni pé àwọn tá à ń ràn lọ́wọ́ ìgbọ́n jù wá lọ Ọlọ́run ló so wọ́n mọ́lẹ̀ fún wa tá a fi ń ràn wọ́n lọ́wọ́. ẹran ọdún ló dé tá à ń ra àgbò yìí àgbò tọ́lọ́run bá túlẹ̀ fún yàn ẹni tó ra nǹkan ni ọ̀pá torí ọ̀kan pa ni ṣùgbọ́n Ọlọ́run mú un lẹ̀ fún wa ni bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe mú àwọn èèyàn tá à ń ràn lọ́wọ́ lẹ̀ fún wa ẹlòmíì gbọ́n jù wá lọ ẹlòmíì ò mí wẹ̀lì fún wa ẹlòmíì inú àwọn tá à ń ràn lọ́wọ́ tó bá tí òun lọ dáa fún jù wá lọ ni kò ní ràn wá lọ́wọ́ ṣùgbọ́n àwọn tá à ń ràn lọ́wọ́ tí wọ́n ń ṣe bí ọ̀dẹ̀ they are smarter Muyideen sọ fún mi pé ilé wo náà kọ́ fóun where is freedom onílé tọ́jẹ́ pígbà tí wọ́n ń kọ́ fóun òun wá ṣàdúrà pé gbogbo àwọn tó ń kọ́lé fóun Ọlọ́run bá tí wọ́n da òun kankan rán pé ilé wo nílé ẹ̀ pásítọ̀ kẹ́ fọ̀rọ̀ yẹn ṣeré ẹ wò gbà tó ti mọ́rọ̀ yẹn sọ́wọ́ láti gbà tán ti ń kọ́lé lọ́wọ́ ó wá sọ̀rọ̀ yẹn mọ́rọ̀ ní ìsìn tó yẹ kó sọ̀rọ̀ yẹn ní ìsìn
ọ̀rọ̀ yẹn wà nú ẹ̀ ni ṣùgbọ́n ó rí i pé òun ò ní àǹfààní láti express ẹ̀ ó dẹ̀ ń bàánú jẹ́ ní ó fi ṣẹ̀ṣẹ̀ sọ nígbà tó sọ yẹn. so Muyideen gan wora rẹ̀ bíi pé ibi tó ń wà yẹn òun ṣàtìpó ni torí pé ibi tílé yẹn wà náà inú ọgbà chọ́ọ̀chì ni gbogbo àwọn ilé pátápátá yẹn náà wà kódà sí tí èsì ti Muyideen. Is it an obligatory sọ̀rọ̀ yẹn ni kí wọ́n lọ chọ́ọ̀chì yẹn ni tí wọ́n bá ràn wọ́n lọ́wọ́ tó bá yẹ pé wọn kò lè sẹ́gbẹ̀ẹ́ chọ́ọ̀chì wọ́n lè lọ bùnmí wọ́n lè mọ̀ wá jọ́sìn chọ́ọ̀chì yẹn náà gbogbo àwọn tó fún wọn lówó tán fi ràn àwọn yẹn lọ́wọ́ gbogbo wọn kọ́ ni kìrìsìtẹ́nì náà mùsùlùmí bẹ́nu wọn ẹni tí ò nígbàgbọ́ nù mùsùlùmí tí ò nígbàgbọ́ nù kìrìsìtẹ́nì wà nù wọn náà. ẹlẹ́sìn ìṣẹ̀ǹbáyé ń bẹ nù wọn. ẹlẹ́sìn ìṣẹ̀ǹbáyé ń bẹ nínú wọn. Okay now ṣé ọ̀ràn yẹn wá ni kó lọ sí church? Pastor sọ fún mi pé ó máa ń jí wá láti wá fọ church láti wá ṣe dáadáa láti wá tọ́dọ̀ àwọn ṣe. Muyideen ní wọ́n pàṣẹ fóun kóun gbọ́dọ̀ mọ tó ń ṣe sẹ́rí kó ti yàtọ̀ síra wọn. sẹ́rí kó yàtọ̀ ìyẹn ni wọ́n pàṣẹ fóun pásítọ̀ ló kàn wá mọ́ sí pẹ̀lú ìdùnnú ni. bóyá ó lè mọ̀ jẹ́ pásítọ̀ ló pàṣẹ èbí mi náà láwọn èèyàn lẹ́yìn tó jẹ́ ọmọọṣẹ́ mi bóyá nìkan nínú wọn ló kàn pàṣẹ fún ẹni ẹbẹ́ yẹn tí pásítọ̀ mọ̀ sí. tó ń kàn rí pé ó ń wá ṣe. ṣé bí kó tó di pé pásítọ̀ nà ṣé bí mo rá àwọn ọmọ kéékèèké tó wà níbẹ̀ tí wọ́n kọ́kọ́ na Muyideen tí wọ́n ti ẹ̀ tó pásítọ̀ gan. àwọn ọmọ kéékèèké tó wà níbẹ̀ ló kọ́kọ́ na Muyideen pásítọ̀ sọ pé àwọn ò tiẹ̀ mọ̀ pé wọ́n ti nà káwọn tó dé. bẹ́ẹ̀ni ó sọ nínú fídíò yìí. wọ́n láwọn ò mọ̀ bọ̀bọ́ yẹn sọ pé wọ́n ti na òun kí pásítọ̀ tó dé pé pásítọ̀ náà tún wá na òun ẹ ti ẹ̀já ká ti pásítọ̀ ọ̀tọ̀ ni ewu ní tàwọn kéékèèké náà tí wọ́n ń na Muyideen èyí tó mú àwọn kéékèèké yẹn gbọ́wọ́ sókè na ọmọ 40 years ẹ̀jẹ̀ àwo ipò tọmọ 40 years yẹn wà ń bẹ̀ ipò ridicule ipò humiliation ipò tí ò pilẹ̀ dáa. Ẹ dákun bí tán ti mú Muyideen wá èèyàn lè wà rúbi ọwà nǹkan mọ́ mo ti tẹ́lẹ̀ ó lè wà ń bẹ́ ọmọ mo sì gbà. kò possible sà. ó lè wà ń bẹ́ kọ́ mọ́ ta tẹ́tẹ́ ta nǹkan kan ìgbà tẹ́ ti mú sọ́dọ̀ yín yẹn iṣẹ́ ni kì í sọ̀ràn lọ dá nítorí lọ sí yẹn kò dáràn láti ta tẹ́tẹ́ kò dáràn láti mutí àwa la dáràn ká wá bá a ṣe gbà lọ́wọ́ rẹ̀ pẹ̀lú tó fún ní ọgbọ́n. rehabilitation. Yes, ká rehabilitate with prayer, with support, with love, not with humiliation, not with ridicule, not with àwọn nǹkan tí ò tọ́ sí, not with insult and bringing down of dignity. Ẹni tí ó ń sọ fún mi pé òun lọ máa sùn títì, ó pé òun. Ṣe bí èèyàn ni, bí ò tiẹ̀ ní làákàyè, ṣé kò mọ̀ pé ẹ̀fọn jẹun níta yàtọ̀ sínú ilé ni. Beating nìkan kọ́ ni problem. Àwọn tó attach mọ́ beating yẹn pọ̀. Kán má ná gan, kó mọ̀ wò pé àṣìmí wá ìyàwó àpọ̀kọ ni. Tó bá tún ti sọ̀rọ̀ báyìí, wọ́n bù mí ni. How does my wife have edge on everything over me? Does that mean I don't have any brain? Am I that useless? Am I that stupid? Am I not a man? Tó dẹ̀ ráwọn yòókù tí wọ́n wà bẹ́ẹ̀ tí wọ́n níyàwó torí bí ìyàwó wọn àtọkọ ti ń ṣe. Wọ́n ṣe ń ṣe. Tí ó bá ṣàlówó lọ́wọ́ lẹ́jẹ̀ lọ́rùn. How do you expect him to feel? And ọ̀rọ̀ ṣẹlẹ̀, àwa gba kí ṣọ́ọ̀pù lọ́wọ́ ọkọ, àgbà kí ilé lọ́wọ́ ọkọ, àwa kò léyàwó lọ́wọ́. Ṣé bá àti rẹ̀ ti sọ pé àti kọ́ fún àti bùn? Ẹ jẹ́ ó ṣe bó bá ṣe fẹ́ ṣe. Advice ló kù tọ́mọ 40 years need. Advice ló kù. Bẹ́ẹ̀ ṣe wá kó léyàwó lọ́wọ́ òun, wọ́n wá ń béèrè owó náà. Tí òun rówó tó òun fi jẹun. Ìyàwó wa ní òun fẹ́ rí epo sí jẹnẹrétọ̀. Owó tó wà lọ rẹ̀ yóò fi rí epo sí jẹnẹrétọ̀, ọkọ̀ ìbá máa jẹun. Ṣọ́ọ̀pù tó jẹ́ pé ọkọ̀ la sì kọ́ fún. Ìyàwó tó jẹ́ pé gbà torí pé pásítọ̀ ń gba owó fún bọ̀bọ́ yẹn ni ló wù ú wá ní ìgbésí ayé rẹ̀ wù òun kí ni ìgbésí ayé rẹ̀ tó ti rí tẹ́lẹ̀ sọ́mọ̀ rí ìgboro ni sọ́mọ̀ ìgbésí ayé ti ń gbé ni wá ní ìgbésí ayé rẹ̀ wù ú ọ̀dà ọkọ rẹ̀ ń lọ báyìí sọ tẹ̀lé lọ ó lòun ò ní tẹ̀lé lọ
ẹ dẹ̀ lọ registry ẹ lọ ṣe court wedding ní registry ó dẹ̀ lónìí tẹ̀lé lọ kémi bọ́ sọ̀rọ̀ kémi bọ́ bá sọ̀rọ̀ kó dúró ni. The worst part of it is that ó yá like prostrate ẹ̀mẹ́gbà wa ìyàwó dẹ̀ dùn bẹ́ẹ̀ wọ́n dẹ̀ nọkọ in the presence of the wife. In the presence ìyàwó wà nínú shop lójú ẹ̀ nínú in his presence in her presence. then ló ti gbà bọ́dé fọ́pọ̀ ẹ̀. In her presence bọ̀bọ̀ yẹn ò kì í sọkọ ẹ̀ because I asked the woman pé jọ kí ló wù ọ́ lára ilé yìí kí ló wù ọ́ kí ló fẹ́ lára ẹ̀. ní tó dáa jù ibi tí pásítọ̀ ti ṣe kù ni pé téèyàn bá bọ̀bọ̀ yẹn dẹ̀ pa òwe òun náà tún pòwe irú oore tó ṣe yẹn ilé tí ọkọ̀ fún wọn kọ́kọ́ sí jìnnàjìnnà kó mọ́ wà níbi tó wà fìrí ní yẹkùn tá a bá ń ríra wa lójoojúmọ́ àní jọra wa lójú fìrí ní yẹkùn nígbà tó ti fún iṣẹ́ rẹ̀ yẹn kó mọ̀ ṣe protocol rẹ̀ ọ̀nà yẹn kọ́ ni kí gbogbo èèyàn téèyàn bá ràn lọ́wọ́ bọ́ sábẹ́ èèyàn it's not a must. Let him go. Let him go. Let him enjoy what you give him. You can be checking on him lẹ́kọ̀ọ̀kan. Kò sí pé kí ni wọ́n wà ní àyíká yín náà. Let them go. Even if they don't come to your church, let them go to the church they wish to. If they don't come to they don't talk about say Christian, that's their problem. Àwọn míì tó pọ̀. Àwa gbọ́dọ̀ bring pastor down. A gbọ́dọ̀ bring it down. Ọ̀rọ̀ yẹn wọ́n ti kó òkú tó pọ̀ ṣùgbọ́n kì í sáwọn náà o gbogbo ẹni tí ń kíyàn pé máa wulẹ̀ ẹni tí pé kíyàn máa wulẹ̀ ń wà ní àwọn tó fèsò sójú ọ̀nà. Ó kàn jẹ́ pé social media is too dogmatic. So social media is èṣù ní tí a lè avoid na fi ń lò. Tẹ́lómi bá sọ̀rọ̀ sí lórí social media báyìí. Tẹ́ bá jókòó àbẹ padà wo ẹni yẹn bí kẹ́ má lo social media mọ́ láíláí. Bẹ́ẹ̀ ṣe ń discuss ìsìn ẹlòmíì ẹ fẹ́ mú máa yẹn wálẹ̀ ni. Wọ́n máa bá yín jà ní. Wọ́n fẹ́ mọ̀ pé ó lè gba advice tí ò tún ní jẹ́ kí irú ẹ̀ ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú nínú discussion yìí. Ẹ ti dọ̀tá ènìyàn. Bíi pé mo dá church ilẹ̀. Bíi pé mo dá mosque ilẹ̀. Bíi pé iṣẹ́ tí ẹgbẹ̀rún èèyàn ò lè dá ṣe téèyàn kan ṣe. Bíi pé kan dì kan lọ́wọ́. Bíi pé ẹ̀yin tẹ́ ẹ̀ ṣiṣẹ́ nǹkan bíi pé kan bínú ẹ̀ ní. Everybody ní máa bínú wọn tó bá ti sọ̀tọ̀. Gbogbo everybody ní ìsìn wọn máa gbé Jésù wá tí wọ́n máa gbé gbogbo ẹ̀ wáyé bíi pé Jésù gan-an wà ní ìtànsì. Extremism wa bá a ṣe máa pe àwọn èèyàn Ọlọ́run bá a ṣe àwọn tí máa ń sọ̀rọ̀ àǹdí wọn lọ́pọ̀lọpọ̀ gbà ni wọ́n máa ń dá ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn sí wọn lọ́rùn. Àwọn ni máa ń mú ìyàwó míì fi ọkọ rẹ̀ lẹ́nu ilé tí ó sàn ké máa lórí tí ọlọ́mọ kúnlẹ̀ gbóúnjẹ fún alàgbà ní ṣọ́ọ̀ṣì wọn. Kò lè kúnlẹ̀ fọ́kọ o ṣùgbọ́n yóò kúnlẹ̀ fún pásítọ̀. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.